mọ̀ tọ́jú ọmọ àwọn kan ní jíyẹ̀ gbé yìí ẹni oníwájú mi gbé ẹni sùúrù rẹ̀. فعليكم بتربيته ẹni oníwájú mi gbé ẹni jẹun rẹ̀. فعليكم بتربيته ẹni oníwájú Musa gbé ẹni lọ́mọ láyé. فعليكم بتربيته Buhari Musa bẹ́ẹ̀ bá lọ ẹni darí wálé. فعليكم بتربيته wí lórí Facebook tó ní àbẹ́ ṣe pé ìwọ gan kò ní yé ọ. ìbúra fún ọ̀gbẹ́lẹ̀ yìí eléyìí kárí gan ọwọ́ àti ṣe bá ṣe pé dídà ló dà tọmọ irú rẹ̀ ń sọ̀rọ̀ sí mi lẹ́ni kó fún mi change mi kó fún mi lówó mi. University of Guinea ni mo lọ mo dẹ̀ parí ẹ̀ máa gbọ́ nǹkan ẹ̀ wọ Nàìjíríà ẹ̀ kọ́ mọ yín lẹ́kọ̀ọ́. فمن رزقه الله لولدا قد أتاه ثمرة القلب èso ọkàn la bùn ni. وقرة العين àfúrí àrìtùtù ojú bí. وإماد ظهور ẹni abádáyé ọ̀rọ̀ máa bí ìyá awwal àti bàbá awwal táwa bá yín gbọ́dọ̀ Ọlọ́run lónìí ẹni abá fún ògbómúlérò lẹ́yìn ẹ̀ la fún un èmi lò ògbómúlérò lẹ́yìn Musa. Insha Allah. ẹ̀rí Buhari Musa tá a ma Musa nù yín àmọ́ ẹ ti mọ̀ mí ẹ ti mọ̀ Musa èmi lò ògbómúlérò lẹ́yìn ẹ̀ n kò sì ní bẹ́yìn náà jẹ́ Ọlọ́run sì ní jẹ́ bàjẹ́. Àmín. má bẹ́yìn jẹ́ bọ́ọ̀ bá ń jókòó múlérò àwọn tó bí ọ wọ́n bẹ́yìn jẹ́ àlọ́ ọ̀pọ̀ ògógóró ilé dáadáa tí bàbá kọ́ kalẹ̀ ọjà gbogbo ẹ̀ pọ̀ àlọ́ wa plasma wàá gbé e bẹ́ẹ̀ ilé tí bàbá ti ń ké tàlẹ́ ìlú làhìrátì ọ̀sọ̀dìlẹ̀ bọ́ọ̀dù táwọn mọ̀láyíkà máa gbé wa gbọ́ kùránù tí bàbá ń ké ìwọ́dà gbogbo ẹ̀rú. wọ́n ṣe ayé alasalaati ẹ̀yin ṣe ego ẹ̀ mọ́tẹ́ ń pè múra yín wọlé lásìkò tá à ń kírun àwa wo gbogbo ẹ̀yin jẹ́ ń ṣe ego ta tí ego yíbo wà mọ́lẹ̀ ní mọ́sálásí àwa ni ké mùsùlùmí ni ẹ̀ jẹ́ yálà yáyà lọ́dọ̀ ọlọ́jọ́ àkíyàmọ́ bóyá ego lẹ́gbẹ̀ẹ́ wọ sàárè ni ẹ̀ mọ́ sàárè bá a bá ti da pákóde tán tọ́ ọlọ́run tàn wá ni ó lè ṣe bẹ́ẹ̀ lù mí awẹ ọ o tètè mi rí pé mo ní ntàn yín ni o nílọrin ni àbí ń di ọ ò ń sẹ mi agbẹ ọwọ́ ń bọ́ ya lẹ́bọ̀n musalama kí a sálàmà lẹ́kọ̀ọ́ ọ̀ mìíràn àwa ju ọbẹ̀ tán àfipá bóde báyìí wàhálà yìí ti kú. فعليكم بتربيتهم ìmọ̀mù ọmọ yín lọ́wọ́ yín Bọ́lájí ẹ̀ tọ́jú ẹ̀ tọ́ dáadáa àwọn ọmọ tí ń jalè òun náà wọn ọ̀rẹ́ kọ ni. أكرمك الله. tọ́ba nàbì kan tó parí tí àwọn ẹgbẹ́ bí òun náà tún lè yí architect òun náà mọ sáré èmi náà fẹ́ di engineer òun náà mọ sáré ẹ̀ àmọ́ gbà tẹ̀ ẹ̀kọ́ ẹ̀dàkùn ẹ̀yin olè tọ́lọ́ bá ní ẹ̀ máa bẹ èèbù yín o ẹ̀yin olè àdúgbò ní ọ̀fọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni o. فعليكم بتربيتهم ọ̀dọ̀wọ̀ rí gbogbo bímọ ẹ̀ mọ̀ tọ́jú ọmọ àwọn kan ní jíyẹ̀ gbé yìí ẹni oníwájú mi gbé ẹni sùúrù rẹ̀. فعليكم بتربيتهم ẹni oníwájú mi gbé ẹni jẹun rẹ̀. فعليكم بتربيتهم ẹni oníwájú Musa gbé ẹni lọ́mọ láyé. فعليكم بتربيتهم Buhari Musa bẹ́ẹ̀ bá lọ ẹni darí wálé. فعليكم بتربيتهم wí lórí Facebook tó ní àbẹ́ ṣe pé ìwọ gan kò ní yé ọ. فعليكم بتربيتهم wọ́n jí yí pé tọmọtọmọ. ẹ rí nǹkan dá lójú ni. bẹ́ẹ̀ bá wá lókìkí wọ́n ní ẹ pa ni. bọ́lá bá sọ̀rọ̀ fún ìyàwó ni ẹ máa gẹ̀ ni. àbí wọ́n ní ẹ máa bàjẹ́ ni. àfa mi aládùúgbò yìí kò gbọdọ̀ wá ná ẹja ẹ kò fẹ́ fẹ́ náà ni. kò gbọdọ̀ báyìí onírúsàwàdà ọbẹ̀ fẹ́ náà ni. àfa mi wọ́n tó fi yé wọn hàn wọ́n àfa mi lé pọ̀ ládùúgbò tiẹ̀.
kọ́mọ rẹ̀ gbé ìyá Adama ọmọ rẹ̀ lẹ́dẹ̀ẹ́ kéwòn lónìí yóò tó fẹ́ ni. èyí tó ṣe bá àfa mi ládùúgbò tiẹ̀ nù ọlọ́run wa mọ̀ dọ́wọ́ rẹ̀. gbogbo ẹni tó níwájú mi gbé ọkùnrin ní obìnrin ní fàálẹ̀ ikú rẹ̀. فعليكم بتربيته. ẹ dákun ẹjọ́ máa lọ lórí Facebook bẹ́ẹ̀ kan máa gbọ́. gbogbo ẹni wọn ni wọ́n jí Buhari Musa gbé. wọ́n ti kiri. wọ́n ṣe láìpẹ́ lọ́wọ́ yìí. láìpù kí ni. wọ́n wò láìpù báwo. gbogbo ẹni wọn máa ṣe ní láìpù. bẹ́ẹ̀ máa gbé ọmọ Musa wà láyì ẹni rọ́mọ bí láyé. فعليكم بتربيته. olè ní wọ́n fẹ́ lówó ni wọ́n fẹ́ lówó ni wọ́n ti mọ̀ pé gbogbo yẹn ni wọ́n fẹ́ wò wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ wò tàbí wọ́n fẹ́ wò wọ́n fẹ́ kú sí ìràwọ̀ yìí gbogbo ẹni wọ́n ní ẹjẹ́ ọmọ Musa gbé gbogbo bí yòówù tẹ́ lè wà erílẹ̀-èdè yòówù tẹ́ lè wà ìlú yòówù tẹ́ lè wà stéètì yòówù tẹ́ lè wà àwọn ọmọ yìí wò ní yanjú. فعليكم بتربيته. ẹ̀rí kan wọ́n ní Yahya Gabari ṣe program lọ gbé wọ́n jí mi bẹ́ẹ̀ Yahya Gabari n ò lẹ́sì tí ń wọ́n fún wọn ọmọ kínkínní báyìí ni ọ́ àmọ́ n ò lẹ́sì tí ń wọ́n fún wọn kò sí tọ́kẹ́ mi pẹ̀lú rẹ àmọ́ gbogbo ẹni tó bá lọ́wọ́ mbẹ́ ẹni kúre ẹ̀sìn ní jíire. فعليكم بتربيته. ẹ dákun ọmọ yìí dọwọ́ yìí ẹ tọ́jú wọn. náà. قد جاء آخر الدنيا. ìgbẹ̀yìn ayé dé o. عينها أعمى ojú ayé ti fọ́. وأذنها أبكما. etí ayé ó ti di. ورجلها قد انقطع. ẹsẹ̀ ayé ó ti gé. لا يعلم أحد إلى أين الدنيا. لا يعلم أحد إلى أين الدنيا. kò sẹ́ni kan tó lè sọ. ẹnu náà wọ́n ní wọ́n jí fún ọ̀yára ya àwọn dé. tọ́ba tẹ̀ bá. الله. bẹ́ẹ̀ bá pawọ́ òun lérí èmi ọmọ Musa wàláyì àìsàn àárẹ̀ kò ní gbóògùn ilé fi wò. لا يعلم